òfin ṣàríà, ìyún òfin tí àwọn mùsùlùmí máa ń lò láti fi darí àlámọ̀rí ayé wọn, tí wọ́n gbé kalẹ̀ ní ìlú Adó-Èkìtì tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Èkìtì, ó mà ti di wàhálà báyìí o, tó sì jẹ́ pé níṣe ni àwọn mùsùlùmí náà máa ń bínú sí ìjọba ìpínlẹ̀ Èkìtì lábẹ́ gómìnà Bíọ́dún Oyèbánjí àti kábíyèsí Èwí Adó-Èkìtì Ọba Rufus Adéjùìgbé, pẹ̀lú bí wọ́n ṣe ní Ọba Rufus Adéjùìgbé ó yẹ̀yẹ́ ìmáàmù àgbà ìlú Adó-Èkìtì Sheikh Jamiu Kéwúlérè ní orí ọ̀rọ̀ òfin ṣàríà tí wọ́n fẹ́ dá sílẹ̀ ní ìlú Adó-Èkìtì náà. Ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá ní ariwo ńlá sọ nígbà tí àwòrán tí ó lu síta níbi tí àwọn àáfàá tí wọ́n ti ń jókòó ní mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Adó-Èkìtì Central Mosque tí wọ́n gbé ìgbìmọ̀ ṣàríà kalẹ̀ tí wọ́n sì ń fi òfin ẹ̀sìn Islam tó fi ń dájọ́ fún àwọn kan. Eléyìí ni àwọn mùsùlùmí kan ni wọ́n gborí ẹ̀rọ ayélujára lọ sí láti kéde láti dúpẹ́ pé pẹ̀lú bó ṣe jẹ́ pé kìrìsìtẹ́nì ló pọ̀jù lẹ́kìtì, àwọn dúpẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbìmọ̀ ṣàríà ní mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Adó-Èkìtì. Níṣẹ́ lọ̀rọ̀ yìí di ariwo tó jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ni wọ́n fa ìbínú yọjú páwọn ò fa gba òfin ṣàríà àti pé wọn àgbọ́dọ̀ jẹ́ káwọn mùsùlùmí lò ó. Nígbà tí ọ̀rọ̀ ẹ̀ tó sì dariwo ní ìjọba ìpínlẹ̀ Èkìtì nípasẹ̀ mínísítà ọ̀rọ̀ ìdájọ́ ọ̀gbẹ́ni Dayọ̀ Àpáta ló lọ́ọ́ fi àtẹ̀jáde síta pé ìjọba ìpínlẹ̀ Èkìtì náà àwọn ò fọwọ́ sí ìgbìmọ̀ ṣàríà náà àti wípé àwọn ti wàṣẹ pé kí wọ́n dá dúró nítorí pé òfin ìpínlẹ̀ Èkìtì kò mọ òfin ṣàríà ọ̀hún. Ṣá o, lẹ́yìn eléyìí ni Ìwí Adó-Èkìtì kábíyèsí Ọba Rufus Adéjùìgbé ìlú náà kéde inú àtẹ̀jáde tó fi síta bóun ti pàṣẹ ká tú ìgbìmọ̀ náà ká nítorí pé àwọn ò ní fààyè gba òfin ṣàríà láéláé ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n ní bó bá fààyè gbà ilé lè dá wàhálà ẹ̀sìn sílẹ̀ nítorí pé oríṣi ojúlẹ̀ àwọn ẹlẹ́sìn míì yóò fi máa wò ó, tó sì ní tó ṣe pàtàkì ni pé báwọn mùsùlùmí tán bá ní òfin ṣàríà náà àwọn fẹ́ fi máa yanjú ọ̀rọ̀ ìgbéyàwó àti ọ̀rọ̀ dúkìá wọn ni. Ó ní ilé ẹjọ́ ìbílẹ̀ tó ń pè ní customary court ìjọba ti gbé sílẹ̀ láti máa yanjú ọ̀rọ̀ ọ̀hún tí ò sì nílò ìgbìmọ̀ ṣàríà mọ́. Ṣá o, níṣe ni wọ́n mà ní Ọba Rufus Adéjùìgbé ó sọ̀rọ̀ sí Sheikh Jamiu Kéwúlérè tó jẹ́ ìmáàmù àgbà ìlú Adó-Èkìtì. Wọ́n ní kábíyèsí pé àbá náà sí ìpàdé lórí ọ̀rọ̀ ìgbìmọ̀ ṣàríà yìí, bẹ́ẹ̀ ni wọ́n ló gbà lọ́rọ̀ lórí pé ṣé wọ́n fẹ́ mú akatakítí ẹ̀sìn wọ ìpínlẹ̀ Èkìtì tó jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ló pọ̀ jù ńbẹ̀ ni, tí wọ́n sì ní Sheikh Jamiu Kéwúlérè kò yí ọ̀rọ̀ ẹ̀ padà. Wọ́n ló jẹ́ kó dì mọ̀ pé ṣàríà jẹ́ nǹkan táwọn mùsùlùmí fẹ́, kò sì kan ẹlẹ́sìn míì nítorí pé wọn ò ní gbé ọmọ ẹlẹ́sìn míì lọ síwájú wọn bí kò sí àwọn mùsùlùmí. Kódà wọ́n ní Sheikh Jamiu Kéwúlérè tó jẹ́ kó dì mọ̀ pé àwọn ti gbọ́ ọ̀rọ̀ ẹjọ́ ẹnìkan ní ilé ẹjọ́ ìgbìmọ̀ ṣàríà táwọn ṣẹ̀ dálẹ̀ náà táwọn ti fẹ́ rí yanjú àti pé ọ̀rọ̀ náà kan ẹlẹ́sìn míì, àwọn mùsùlùmí ló kàn. Nínú àtẹ̀jáde tó fi síta ẹgbẹ́ tó ń jà fẹ́tọ̀ọ́ mùsùlùmí lórílẹ̀‐èdè yìí Muslim Right Concern nípasẹ̀ olùdarí wọn ọ̀jọ̀gbọ́n Ishaq Lakin Akíntọ́lá, wọ́n jẹ́ kó di mọ̀ pé Ọba Rufus Adéjùìgbé kórìíra ẹ̀sìn Islam. Wọ́n ní bó ṣe sọ wípé òun ò ní jẹ́ kí ṣàríà gbérí láíláí ní ìpínlẹ̀ Èkìtì, wọ́n ló mú ìfurasí. Wọ́n ní gbólóhùn láíláí tó lò ó fi hàn pé ó kórìíra ẹ̀sìn Islam. Wọ́n ní kò yẹ kó lo láíláí ní gbólóhùn. Bẹ́ẹ̀ náà jẹ́ kó di mọ̀ pé òun mọ tí ó ń káwọn kìrìsìtẹ́nì lára ń bẹ̀ nítorí pé kò kàn wọ́n ọ̀rọ̀ àwọn mùsùlùmí ìní ṣàríà kan, tó sì ní bó ṣe sọ̀rọ̀ sí Sheikh Jamiu Kéwúlérè yan bí kábíyèsí sọ̀rọ̀ sí Sheikh Jamiu Kéwúlérè ó dùn àwọn mùsùlùmí àti pé bí ẹ̀sìn àti àbùkù ìlú jẹ́ fún àwọn.